ní Yorùbá pè mo sọ àsọtẹ́lẹ̀ bí wòlíì tí àṣẹ ń gbénú ẹ̀ ní mata pali masaida ẹni tó ní òun jẹ́ kó o mọ̀ pé ayé ń bẹ ní orúkọ Jésù ni mo sọ̀rọ̀ àṣẹjáde lórúkọ Jésù ẹ̀ mọ́júwe ọ̀nà ọ̀rọ̀ fún mi. Ayé rẹ ó kú ònú rárá. Ayé rẹ ó kú ònú rárá. O tún lò bàbá kan náà mọ́. Ilẹ̀kùn àṣeyọrí sí fún. Ògo ti tún bù ọ́. Ìwọ tó wá ní báwo lo ti fẹ́ sọ̀rọ̀ ayé rẹ báyìí. Tó fi máa rí jẹ. Ìjẹ rẹ dìrọ̀rùn. Ọlọ́run tó mú mi kú ònú tọrọ oúnjẹ. O tún tọrọ mọ́. Mo sọ àsọtẹ́lẹ̀ o tó tọrọ mọ́. Mo wá dojúkọ Babátúndé Balógun. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà. Bí mo bá rí ọ̀nà lọ nínú ayé ní orúkọ Jésù Babátúndé Balógun. Ní orúkọ Jésù wà á rọ́nà lọ. Àmín Jésù. Ẹni tó bá dúró bí ogun rẹ ní orúkọ Bàbá tọmọ tẹ̀mọ́ aleluya lówó rí Jẹ́ríkò. Ẹni tó bá dúró bí ogun rẹ Babátúndé Balógun lórúkọ kò wó. Àmín Jésù. Ìláìka bàyà màsáìdà. Ẹni tó bá wò ó pé bó ṣe ń lo òkè inú òun bàjẹ́. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà. Mo ń sọ ni ejò kì í gbàgbé àṣẹ lé ejò máa ń gbé rìn ni mo gbé àṣẹ rìn pẹ̀lú àṣẹ àti agbára Olódùmarè mo wá sọ̀rọ̀ àṣẹ sínú stúdíò tí mo ti ń sọ̀rọ̀ yìí ní orúkọ Jésù ìwọ stúdíò ó yá máa ràn bí ó. Àmín Jésù. Máa ràn bí ó. Àmín. Babátúndé Balógun àṣẹ ni mo pa ní orúkọ Jésù ẹ ní dúró síbi tí ẹ dé. Àmín Jésù. Àmín. Níbi tí ẹ dé yẹn ẹ ní dúró síbẹ̀. Àmín Jésù. Àṣẹ kan ni wọ́n máa ń pa sún iyọ̀ wọ́n ní ibi tí a bá da iyọ̀ sí wọ́n ní ibẹ̀ ni máa so mí sí mi ò pàṣẹ yẹn fún ọ àṣẹ ni mo pa níbi tí a bá da ṣúgà sí èèrà máa wá bá nájà tiẹ̀ Babátúndé Balógun òru omẹ́ni ọ̀wọ̀ ní orúkọ Jésù níbi tí o bá kalẹ̀ sí àwọn tó ní ọrọ̀ láyé àwọn tó ní ọlá láyé àwọn tá a fi ṣe owó náà pé kí wọ́n lọ máa ṣàánú fún ènìyàn lórúkọ Jésù wọ́n máa wá bọ̀ nájà rẹ̀. Àmín Jésù. Lórúkọ Jésù ó rí bẹ́ẹ̀. Àmín Jésù. Ní àṣẹ Jésù ó rí bẹ́ẹ̀. Àmín Jésù. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀ ní ráre. Àmín Jésù. Àmín. Ẹ̀ ní ráre. Àmín Jésù. Ayé ò ní fi yín sogun fún ọ̀gá Àmín Jésù. yín. Wọ́n à ní fi yín sogun fún ọ̀gá yín. Ààbò Ọlọ́run dájú lórí Àmín yín. Jésù. Ẹ̀yin náà máa jánà. Àmín Jésù. Mo gbàdúrà fún àwọn tájọ wá yóò dára fún Àmín yín. Jésù. Ọkàn yín máa balẹ̀. Àmín Jésù. Nílé ológo èmi àti yín lórúkọ jẹ́ àlàyé mi. Àmín Jésù. Àní fẹ́ ru ayé dàtọ̀run. Àmín Jésù. Àṣẹ ọ̀run gorí ẹ̀. Àmín. Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Kábíyèsí Ọlọ́run o ọba tó ń lètò tó mú ìgbésí ayé màmá wòlíì prophetess Susan Gbèrè Ìṣádélé tó tó ìgbésí ayé wọn tó dẹ̀ rẹwà báyìí kò ní sọ pé òun ò ṣe mọ́ o màmá ẹ ṣé ẹ kú dìde inú orí pẹpẹ ò ní kú màmá pẹ̀lú agbára Ọlọ́run amọ̀rírì yín púpọ̀ lè ṣe wà ní èní nípa ìdí èyí kọ́ sọ̀vẹ́níà yìí wọ́n ní kí a gbé sọ̀vẹ́níà yìí fún yín báyìí ní orúkọ aláṣẹ ìgbìmọ̀ olùdarí àti gbogbo ìṣẹ́ pátá ní a gbé sọ̀vẹ́níà yìí fún yín pẹ̀lú agbára Ọlọ́run a máa rí yín báwọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ní iléeṣẹ́ yìí tí ẹ ta mí lọ́rẹ yóò dára fún yín o. Àmín Jésù. Iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. Àmín Jésù. Ẹni tí Ọlọ́run fi ṣe orí níbí ẹ ní padà di wo. Àmín Jésù. Lórúkọ Bàbá tó ọfà yìí ò ní bá yín. Àmín. Ní gbogbo ọ̀nà ẹ máa ní. Àmín Jésù. A ti ń gbọ́ yín ogun tá a fi ní gbọ́ yín mọ́ kò ní í jà yín o. Àmín. Ara ó tù yín. Àmín Jésù. Jésù Olúwa. Àmín àmín lórúkọ Jésù ẹ ṣé gọmọ ẹ ṣé mọ ẹ ṣé gọmọ ẹ ṣé gọmọ. Lórúkọ Kàrímọ́tù Kónkóló. Alájà Nàfísátù Alábẹ́rẹ́.